Ẹ kú dédé àsìkò yìí, gbogbo èèyàn ní àǹfààní à ń wò wá yìí dédé àsìkò yìí. Bonsoir à vous tous qui nous regardez en ce moment. Ẹ dúró ẹ má yí kò. Restez câblés. Èrí ètò Òtítọ́ àti Ipa òun lẹwà yìí. Vous êtes sur l'émission Vérité et Impact actuellement, Ipẹ̀ ṣe mọ̀. comme vous le savez déjà. Ètò Òtítọ́ àti Ipa jẹ́ ètò kan yẹ ẹgbẹ́ Èdè Ànàgótó Ìgbéga ṣe àgbékalẹ̀ rẹ̀. L'émission Vérité et Impact a été organisée par l'association Èdè Ànàgótó Ìgbéga. Mo sì ń gba bí a fún kí oníyàn jẹ́ adarí ètò náà. Et je prends par cette occasion pour saluer celui qui a organisé cette émission. Ìyẹn bàbá wa Jóòbù Amósùá ti ìlú Ìyókò. Notre président Job Amosu de Iyoko. Bàbá kẹ́pẹ́ fún wa. Soyez vivants pour nous et longue vie à vous. Mo rò pé rí ẹ̀yin ará ilé yẹn ti máa wò pé rí kí lè wòye àtòmú wa fún yín èní eré ètò Òtítọ́ àti Ipa. Vous qui êtes confortablement dans votre maison respective, vous commencez par vous demander qu'est-ce que nous vous avons apporté cet après-midi. Èní yìí yóò wò. Aujourd'hui, a máa sọ̀rọ̀ eré òwe. Nous allons parler des proverbes. Eré òwe ànàgó òun lè a máa ṣe òun lè tó ìdí ní ìmọ̀ta sur les proverbes Nago ce soir. Bẹ́ẹ̀ bá ojú lè yẹn rí pé rí àwọn ènìyàn jàǹkẹ́jàǹkẹ́ tí wọ́n yí kalẹ̀. Comme vous les voyez déjà, il y a déjà des invités de taille qui sont déjà assis. Báwo ọba kájú ìlú ìyá ní ìyá làgbàlagbà wọn sọ. Oui, c'est ça. Bẹ́ẹ̀ bá ojú àwọn yóò kalẹ̀ yẹn ti rí pé rí àwọn yóò tó gbàgbà sùn lọ yẹn. Si vous regardez déjà les invités, vous allez voir qu'ils sont vraiment capables. Nítorí náà àtọ́ ní Fúnkàn Falẹ̀ máa kọ́kọ́ lọ apá òsì mi. Donc sans plus tarder, j'irai à ma droite. Ẹ káàsán fúnfún wa. Ẹ káàsán olóòtú Mo rò pé rí àlàáfíà ní gbogbo ilé wa. Vous allez très bien maisonner. Iná dùn gan ti rí yín ọ̀dọ̀ fún ní èní. Nous sommes vraiment contents de vous retrouver. Tẹ́lẹ̀ bá wa dárúkọ yín fún àwọn yẹn wò wá. Est-ce que vous pouvez vous présenter à nos auditeurs? Ẹ ṣeun gan wọ́n sọ pé rí ewúrẹ́ yọ wọlé yóò kángun ó di ẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ sì wọlé yóò bá kángun ó di ẹran àmúso. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín àbúrò yín Pierre Monu. Moi, mon nom c'est Pierre Monu. Ẹ ṣeun gan fúnfún wa Pierre Monu. Èyí ara ni mo sọ fún tẹ́lẹ̀ rí pé àwọn yóò tó gbàgbà sùn lọ yẹn. Comme je l'avais dit, j'avais dit que ces invités sont des invités de taille. Àwọn la pè wérí ètò Donc c'est eux qui ont été invités. Ìpè yìí náà ti rí. Orúkọ wọn ni mo béèrè òwe ni wọ́n fi dá mi wò. J'ai demandé juste la présentation, ils m'ont répondu avec des problèmes. Moi c'est bẹ́ẹ̀ bá tó gbàgbà sùn ọyọ ìtọ̀. Donc vous allez voir maintenant. Ẹ jẹ́ fún kọjá lọ apá ọ̀tún mi. J'irai à ma gauche. Ẹ káàsán fúnfún wa. Ẹ káàsán adarí ètò. Ẹ káàbọ̀ sérí ètò náà. Soyez les bienvenus sur cette émission. Mo rò pé rí ọkọ̀ yẹn ò jẹpo. Kọ̀lé jẹpo. Ọ̀dà bọ́kọ̀ yẹn bá jẹpo bí ọ̀bọ jẹpo àá mọ̀ sẹ́yìn. Kọ̀lé jẹpo. Ẹ bá wa dárúkọ yẹn fáwọn yẹn wò wá. Présentez-vous à... Ẹ yára alẹ́ kó ojúmọ́. Les auteurs, bonsoir. Ẹ jíire bí ibi ẹ wà. Est-ce que vous allez très bien? Ẹ sọ fún ọ pé rí ọ̀rọ̀ ń yabọ̀ lọ́kọ̀ jọ́rọ̀ oníkọ̀tọ́tẹ́. Dites-leur que ce n'est pas seulement pour une seule personne, nous allons faire ça ensemble. Èmi tí yẹn tèmi orúkọ mi ló Vous et dùn bàbá moi, tó déjà. et vous et moi. Ẹ ṣeun gan. Merci beaucoup. Ẹ ṣeun gan fúnfún Odù Babatunde Merci beaucoup, Janvier. notre frère Odù Babatunde Janvier. Àìkọ̀jọ́ sí ẹ káàbọ̀ sérí Ẹ ṣeun Une fois gan. encore, soyez les bienvenus Ẹ ṣeun sur gan. l'émission Vérité Impact. Èmi náà yé ń sọ̀rọ̀ lè Pierre Ọlárìndé. Moi qui vous parle, qui est l'animateur, c'est Pierre Olarinde. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgọ̀lọ̀. Je suis de Igolo. Èmi lọ́lọ́run fún oore ọ̀fẹ́ àti jẹ́ Dieu adarí m'a ètò accordé la tó grâce sẹ́yìn. d'animer l'émission de cet après-midi. Mo sì ní fúnfún mi kẹ́gbẹ́ mi bí. Et l'interprète aussi, Yemba mon nom, mi c'est túmọ̀ èdè. Emmanuel Olafa. Ẹ ṣeun gan. Merci beaucoup. Mo rò pé àkọjá sí agbami ètò náà. Donc, nous allons entrer en profondeur de cette émission. Mo sì mọ̀ pé àwọn ìyá pèwérí ètò èmi wọ́n ti múra Et sílẹ̀. nous pensons très bien que nos invités sont déjà Wọ́n préparés. ń gbèrin là. Donc, ils transportent les proverbes. Wọ́n ń gbèrin là. Àbí mo parọ́. Ils sont des prophètes. Ìkówó gẹ́gẹ́ náà lẹ́tọ́ sí yẹn. Donc, comme vous l'avez dit, c'est ça, animateur. Mọ òye ń wò. Ń wo bí ewo gbé wọn gbé là. Je suis en train de voir par où je vais commencer. Est-ce que vous commencez à droite ou à gauche? Ibi kan tẹ́tẹ́ lè Ibi pẹlẹbẹ náà la ń gbé On va choisir quelqu'un quand même pour démarrer. Ọ̀dà ẹ̀jẹ̀ fún bẹ̀rẹ̀ ọ̀dọ̀ fún. Je vais démarrer au niveau de notre frère Janvier. Ẹ ju òwe kan tó fóni káwò. Donnez-nous un proverbe. On va voir. Òwe kọ̀tù. Ẹ fóni òwe kan tó. Látẹ̀rí ọwọ́ yìí. Ẹ jọ fún kọ́kọ́ mú ibi pẹlẹbẹ. Je vais commencer par un proverbe simple. Ẹ sọ àtàrí àjẹnàkú là o. Kò jẹ́ irú ọmọ kékeré. Le front de l'éléphant, ce n'est pas pour un enfant, il ne peut pas prendre ça. Mo rò pé fúnfún Pierre lẹ́ ju òwe. Ìbánikàn sọ sí o, ìbánisọ̀rọ̀ nìkan o. Àwọn àtàrí àjẹ̀dẹ̀kú là. Kò jẹ́ irú ọmọ kékeré o. En français, le front de l'éléphant, ça ne peut pas être pris par un enfant. Gbogbo ètò èdè. Kò sí wàhálà.
C'est bon, la go, l'on peut à s'opérer à Jalon Neru. Il rôle le pépin pas. À Jalon Neru. Il rôle le pépin pas. Vous ça ira le pas. Ah, c'est que l'invité frère, j'avais bien dit là, c'est vraiment faux. Eh ben, tu t'en un peu. On manque quelque chose au début ou des robots. L'enfant qui ne confronte pas la peur, vraiment, il va se dire que lui, là, ne peut pas avoir peur. Ọmọ kékeré au début il n'est pas confronté à quelque chose qui peut l'amener à avoir peur. C'est ça. Si tu es confronté à quelque chose qui peut t'amener à avoir peur, là, tu auras peur. Donc, ça veut dire ó ti di abọ́jà yẹn náà lélẹ̀ ẹgbọ́n mi wọ́n sọ sí. wọ́n ní fáyíkèrò fáyínyèrò ó di abọ́jà. yìí lẹ́ni àwọn máa dojúkọ yẹn wọ́n sọ. ẹ fún wọn náà pé àwọn pé ó ní yóò fún ìtsọ ìjìnà yóò fún gúnyán. dandan ni fún yàrá ó di kókó. ó ní yóò fún ìtsọ ìjìnà gúnyán. dandan ìyẹn yà ń jẹ ọba fún tí yóò jiná bá fún gúnyán ìyẹn yà á di kókó. ẹ bá mi sọ fún wọn. mo rò pé ọ̀ìtọ́ rẹ̀ sọ. Là, ce que vous avez dit là, c'est vraiment. Pardon, bon, il y a pas foutu à Gina Gouyan et tout. Lorsqu'on prend un yam qui n'est pas cuit, on fait de Fouyana ou du coco. Là, en français. Yam. Yam. Eh, il faut donc qu'on a si faut Pierre. Est-ce que on a gon lopo et vont s'opérer à Itokosu. Bera poko. Ah, yeah. O leke kao. Ah, votre problème là vraiment. Ay tokosu. Ça me dépasse. On y oba tokosu ito. On les appelle ba mi gbe oli apoko li yo je igi pẹlẹbẹ yo ne fulesu. Lo bo tokosu ito. On les appelle ba mi gbe igi pẹlẹbẹ fún to iwosu. E kan dubule mo so leko. Celui qui est capable de dormir au champ, il n'a pas besoin de prendre un support pour dormir. Il dort simplement au champ. Ce que vous avez dit là, vraiment, c'est vraiment bon. Faut janvier dit ton tchène. Et vous t'en bois, il y a ton moubo. Ils sont les frères janvier un proverbe. Et y'a allé. Et ça, un bête, là, à po béni. On va aller pour Gaba. À po, cette émission, on va bouger. Et wouye, allez, Jowo, à gan à pas. Ẹ bá mi sọ fún pé rí torí lè wọ́n náà àpótí o nílò oníkò ìkan. Èwùyá lè jù wọ̀. Àgànpá. Ẹ bá mi sọ fún pé rí torí lè wọ́n náà àpótí nílò oníkò ìkan. L'habit que l'étranger a porté, et il est en train de s'enorgueillir là. Pour celui qui l'a hébergé est dans l'armoire. Il n'a pas encore porté ça. Mo rò pé rí ṣé ìwé wọn sọ èdè òyìnbó rẹ̀? Torí mo gbé ìbò tó ẹrẹ kan. Ẹ̀yin tó bẹ̀ ẹ̀yin tó. Ó ní mélòó ọ̀dọ̀ fún yín. Èmi kò mọ kó ọ̀pọ̀lọpọ̀. Wọ́n sì fèrè avec des problèmes. Ó di mẹ́rin ọ̀dọ̀ fún yín. Ó di mẹ́rin. Èmi ń ká. Ẹ fún tọkọjá sọ́dọ̀ fúnfún Pierre. Àlọ́gún wọn lọ kúkú pa òwe. Wọ́n sọ pé bíbọ́ ń ṣe ni ọ̀pẹ oko ni pọ́n. Bíbọ́ ń ṣe ni ọ̀pẹ oko ni pọ́n. Mo ti gbọ́ òwe yẹn bí kan. Lorsqu'on est dans une situation compliquée, les régimes du chien là, ça ne devient pas mieux. Ìyín ló kàn. Ọdún tó kàn mí. Àwọn ti tẹ̀kí ní lulẹ̀. Wọ́n ti kẹ́ àmújẹ. Wọ́n ti kẹ́ ìlulẹ̀. Ìlulẹ̀. Ok, tẹ̀kí ní àmújẹ. Wọ́n ti kẹ́ jẹ àmújẹ. Ẹ bá mi sọ fún wọn. Yé mo kó wá pọ̀ gan o. Alákìísà yẹn fòwú jó. Bọ́pẹ́ bóyá. Ilẹ̀ ọmọ bá wọn. Ẹ bá mi sọ fún ilẹ̀ ọmọ bá wọn. Èyí náà ti ilẹ̀ ọmọ bá wọn. Eré tó yé. Ìyẹn náà ọ̀tọ̀ jinlẹ̀. C'est un problème, c'est profond. Alákìísà yẹn fòrú jó. Ilẹ̀ ọmọ àti ìyá tú. Bílẹ̀ bá tú dandan ní bílẹ̀ o. Ilẹ̀ ọmọ dandan náà ilẹ̀ ọmọ àti ìyá tú. Àwọn wo ni a rí pé lágbájá ìyá lágbájá àkísà lọ tẹ̀wọ̀ tẹ́lẹ̀ rí. Ẹ ṣeun gan. Atọ́kọjá lọ́dọ̀ fún. Ọ̀nàgún ọlọ́pàá òwe wọ́n sọ pé afẹ́ àjẹ má fẹ́ yó. Òun ní fó ní oko ìjọ́pẹ̀rọ. Afẹ́ àjẹ má fẹ́ yó. Òun ní fó ní oko ìjọ́pẹ̀rọ. Olùtúmọ̀ yìí. Ó lè dé kan tí tó mọ̀. Ẹ bá wọn túmọ̀ fáwọn àwọn ẹ̀yìn gbọ́. Ẹ tán sọ fún ọ. Afẹ́ àjẹ. Afẹ́ àjẹ má fẹ́ yó. Celui qui veut qu'on mange. Má fẹ́ yó. Et qui ne veut pas qu'on soit rassasié. Òun ní fó ní oko ìjọ́pẹ̀rọ. C'est lui qui nous donne une parcelle à côté d'un palmier. C'est profond. Òun ní fó ní oko ìjọ́pẹ̀rọ.
ẹ ṣeun gan ẹjọ fún tó kọjá sí apá ọ̀tún mi bíi. ijó ọba ká nìyẹn. O. a máa ń dìkú kùjọ là. wàá dìkú kùjọ tè ní ijó ọba ká nìyẹn rẹ ọba ká kòmọ́lá tó dìkú kòmọ́lẹ̀. Si cette danse-là, tu aimes ça tu es intéressé. Pour danser. Comme les bolojos. Ọmọ mi káàbọ̀ ọmọ mi. Mo gbọ́. Wọ́n ní ijó ọba káàní ara. Òwe oníjó. Olúwarẹ̀ máa ń di kúkú fújó la. Òwe oníjó ló lò mí. Ìyábọ̀ òwe oníjó dáhùn. Kó mọ̀ pé rí ijó ìjẹ́ tòní fọmọ mọ̀ ọ́ jó. Ijó ló kàrà wá jó bí ijó ìjẹ́ tòní fọmọ mọ̀ ọ́ jó. C'est ma danse là, si c'est pour moi, je dois savoir danser ça. On prend les bolojos. C'est ça les bolojos par exemple. Ẹ bá mi tọ́ sọ fún wọn pé rí. Òwe náà ń gbé yín kù. Irú náà fún yín. ń gbé mi. Ipò mi ò kú. Ça vous prend ça. Ọmọ ya bí ọ̀jẹ̀ yóò lóun mọ eré ojú tì. Tówe lórí ẹ̀. Òwe náà. Mo rò pé àwọn ará ń gbọ́ ojú ti ọmọ ya bí ọ̀jẹ̀ yóò lóun mọ eré ojú. Àwọn ará ilé wọn máa bá wa sọ yẹn. Ó kì í ẹ ti náà kàn. Ó kì í àbùkọ́ tó yàtọ̀ kó òun mọ̀ ṣe. Ọlọ́run mọ̀ ṣe ojú tì ẹ̀. Bẹ́ẹ̀ ajé ibi tó fún omi àbò mi ẹ̀gbẹ́sẹ̀gbẹ̀ wọn ìpàkọ́ onípàkọ́ là ń wò. Ó ní olórí ní wo tó ní. Ẹ̀kọ́ tọ́lá òwe olójú títì ló lò mí. Wọ́n lè mọ̀ pé rí. Èyí náà wà lé. Ẹ̀kọ́ ìpolúkọ rẹ̀ wọ́n sọ pé rí bí ojú ò bọ́ ti olè ojú ti ẹgbẹ́ rẹ̀ wọn. Là, le professeur dit ceci, si le voleur n'a pas honte là, ses collègues là doivent avoir honte. Ojú ò bọ́ ti tolè ojú ó ti ẹgbẹ́ rẹ̀ wọn. Si le voleur n'a pas honte là, ses collègues, ceux qui sont avec lui, ses amis doivent avoir honte. Bọ́ọ̀rẹ̀ ònìyàn kan bá ń jalè lójú ò bá ti òun gangan. Si l'ami de quelqu'un àwọn èèyàn jẹ́ bẹ̀rẹ̀ wọn jọjọ́ wọ̀. báyẹ̀ fojú tì Si le voleur n'a pas honte là, ses amis doivent avoir honte. Mo rò pé ẹ tó rí yẹn sọ. ẹ̀rọ ní gíga sọ fún ọgbùn sọ̀pọ̀. Ẹ̀yọ̀ fún tó kọjá lọ́dọ̀ fúnfún Janvier. Ajá yìí máa sọnà. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Le chien qui veut se perdre. Ajá yìí máa sọnà kò ní gbọ́ fèrè ọmọ ìpè. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Oko àti sọnù ẹni máa ń sábà máa lọ já. Oko ìgbé nínú oko sọnà náà nílọ. Fúnfún tó pọ̀ àbí. Òwe wà bí. Tó bí òwe alájá lọ́pa àmọ́ ìlúfò òwe alájá dáhùn tán. Ilé ètò máa Mo dáhùn. ní máa sọ wọlé pé rí ìlẹ̀kẹ̀ má já sí gbó ìlẹ̀kẹ̀ má já sódàn ibi kan gangan nílẹ̀kẹ̀ má já sí. Má já sí gbó má já sódàn. Ibi kan nílẹ̀kẹ̀ kúkú má já sí o. Ó wà pé òwe yẹn hàn bàbá wọn máa ń pa ilẹ̀kùn má ṣí sí Iná iná. sì mọ́ jù sí ìta. Ibi kan kúkú. ṣáá nílẹ̀kùn má ṣí sí. Àwọn àgbàlagbà náà sọ pé wọ́n á tójú oríkà mẹ́sàn-án kà àmọ́ á tójú oríkà mẹ́sàn-án kà eré tó tè níyì. Ilé tó lórí kàwé sọ bí sí. Á tójú ẹ̀ka yẹn nìyí. Ìka tèmi ò jí mẹ́sàn wá. Ẹ tá ń gbọ́ òwe yẹn ń pa mi yẹn ń jù mí. Àbí kàtí Ẹ bá tá gbọ́ oko òwe yẹn ń sọ sí mi. Ó mọ̀ pé rí ọmọ olè jèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀bẹ̀ fa mú ìlẹ̀kẹ̀ sí di ọmọ olómìnira. Olùtúmọ̀ èyí tó gbọ́rọ̀ yẹn á ti gbà. Èyíbó ọ̀gá àwọn lẹ̀ fún dandan. Àdàgó náà sọ. Mo rò pé rí ìyá fún òwe kọ̀jọ̀ fúkú. Láti máa kásẹ̀ ètò náà. Òwe kàbìtì. Vous allez donner un proverbe fort. Òwe kẹ̀kẹ́. Ìmẹ̀ẹ̀bọ̀ pọ̀ Vous allez wọlé. donner un proverbe fort. Ìmẹ̀ẹ̀bọ̀ pọ̀ wọlé. Ẹ fún òwe kọ̀jọ̀ fúkú. Mo rò pé òwe pọ̀ náà fún yín. Mo kó wá mo kó wá. Ẹ tó fún ní kọ̀jọ̀ fúkú. Donne un proverbe. Ọmọ eke ọba sọ pé eré òun bá dàgbà. Eré ẹlẹ́ lòun máa jẹ. Eré ẹlẹ́ oníjọ̀fọ́ dàgbà. Si un enfant dit que lorsqu'il sera grand, il va manger la tête du pigeon là. Le pigeon va pas lui permettre de devenir grand. Gbogbo ọjọ́ ẹni bá jí. Ìpọ́nmọ̀yàn ní ṣe ti dàgbà lẹ́yìn náà mọ̀ gbọ́. Lorsque le pigeon va se réveiller, il va dire l'enfant là, il ne faut pas qu'il grandisse. Fúnfún wa pìyẹ. Èyí náà tó fún òwe kọ̀jọ̀. Méjì ni mo fún máa dáhùn. Méjì ni mo máa dáhùn. Ọya ìtólẹ̀. Ẹranko kọ̀jọ̀ náà lè mọ́ lò náà wé méjì. Je vais utiliser les thèmes mathématiques. Ẹ̀mí rẹ̀ bá gbé. Kó bó bá mi lórí òwe ẹ̀. Si les frères qu'il utilise encore pour me répondre. Okú nìbọn ro. Ó pè yín jà lọ. Ẹ sọ fún Il est en train de vous défier. Àìdáfìlà ìmọ̀dò. Ẹ̀yìn fún mọ̀dò.
on ne fait pas la conception du chapeau de Imodo, derrière Imodo. Imodo Imodo là, c'est un animal. Et il a des têtes en deux autres façons. C'est qui tient un peu hippopotame. Quand j'ai pour y attendre que hippopotame, on peut hippopotame. On est sur on a caïda. Et fou. Que Dieu que biko ba fait nefe. Ai jeri modo. Baba jeri moto àwùjọ kùmọ̀ láì lọ bàbá náà àwùjọ kùmọ̀ ìwọ̀n ra onírà mọ̀ọ́mọ̀. ẹdí ń pàtẹ́wọ́ fún gbọ́ tèmi yéèyàn wọn pa yé o ẹtọ́ wẹ̀ náà gbà fún bí kókó bá fẹ́ ní ẹ̀fẹ̀ àìjèrè mọ̀tò bàbá jèrè mọ̀tò àwùjọ kùmọ̀ láì lọ bàbá sì tọ́ wá lọ àwùjọ kùmọ̀ ìwọ̀n ra onírà mọ̀ọ́mọ̀. èyí náà fún òwe ẹ sọ tẹ́lẹ̀ ra ní pàtẹ́wọ́ ó yà yín ẹ ń pàtẹ́wọ́ fún ẹ sọ fún pé bí Imodo bá ṣe pẹlẹ́dẹ̀ á bàlújẹ́. Si l'animal qui est comme hippopotame l'a fait comme Imodo tẹ́lẹ̀ yìí ẹ sọ bí Imodo bá ṣe pẹlẹ́dẹ̀ á bàlújẹ́. Il va détruire la ville. ẹ jọ fún sọ fún wọn pé ọ̀nà kan gbé rí rù ọmọ fẹsẹ̀ wá kòtò káríkà. Quelqu'un ne peut pas tenir la tête de l'éléphant et commencer par ouais il est moi down ó kàn yóò balẹ̀ jẹ́ ẹ ń gbèsè ìfún yín pé rí ẹ jẹ́ ètò náà ẹ ti gbèsè ìfún wọn abẹ́ ti gbowó yìí abẹ́ ti gbowó yìí ìsọ́kù sọ pé ìdílé ajẹ́ gbowó yìí. àbí ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ òwe àgbàlagbà ọmọ apá wọn sọ pé rí àìgbọ́fá làwọn gòkè Ifá ò sí para ọ̀rọ̀ kò jẹ́ rìn àìgbọ́fá làwọn gòkè mo mọ bàrà lọ́jọ́ fún ẹyẹ lọ́kọ̀ ọ̀pẹ́ ò Ifá. mo mọ bàrà lọ́jọ́ fún ẹyẹ lọ́kọ̀ ọ̀pẹ́ ò Ifá. èkejì ẹjọ́ ń sọ èkejì fún ọ sọ́sọ́hun àmọ́ tòwó ò lè wa òun lọ́jọ́ fún àlejò odò líle. àmọ́ tòwó ò lè wa àwọn sọ fàlejò pé wọ́n máa tẹun kọ̀ọ̀kọ̀ yọ̀ wọ́n kó fàlejò mọ̀ sí wọn pé wọ́n ti wá lórí sọ́sọ́ wọn ń rẹ́ náà máa sọ sí àlejò kò lè jọ líle wò kò lè mọ ìyá wọn líle ń jẹun. àgbàrá òjò kọ̀pọ̀rọ̀ wọn ò ní gbélé lọ àmọ́ lílé lé ọ̀ nígbà fún. ìtàkùn yóò sọ pé ife yan máa lọ tòun tẹyin ní máa lọ eré tó tẹ ní àjọpọ̀. mọ̀ pé rí má balẹ̀. nílẹ̀ bala. ọ̀ya ẹ̀tọ́ dáhùn. wọ́n ti sọ wọ́n ti tó ń lóhùn wọ́n ti lóhùn àgbàlagbà sílẹ̀. ẹ̀dùn o wọ́n ń gbé bọ̀. òwe ti tán. òwe ò tán. ọ̀ya ẹ̀ bóyá jáde bọ̀ ni. wọ́n lí ó ní yaba fún ọ sí àìbàrìn ó ní yaba bá rìn ayé fún ọ sí. C'est lui comme son son, on ne marche pas avec lui et c'est lui avec qui on marche là on ne le soupçonne pas. ó ní adọ́fúnjọba ìyẹn ń jàwó rẹ̀ ẹ bá mi béèrè ọ̀fù kí mọ̀ dọ́lọ́run la. ń bọ̀ tọ̀nà ẹjọ́ fún tọ́kọ. ẹjọ́ ọ̀pọ̀ fún tọ́kọ mẹ́kẹ̀ta sínú ẹ̀fọ́ ẹ̀jẹ̀ tó ẹ̀ máa mú sínú ẹ̀fọ́ wọn. àwọn pé àìbá ọba pààlà fún ọkọ ọba má cha ní ẹsẹ̀. ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú. àìgbọ́ lu ẹnu fàgbà mẹ́rin mo tó pọn yẹn. gbìyànjú. kò mọ̀ pé rí kòkò. ó ti tán omi tẹ́ ní lẹ́yìn fẹ́ jà wọn. irọ́ kò lè tọ́wò láéláé. ìtàn ọ̀rọ̀ ọmọọba. ọ̀nàgó olókùnrin ló bọ́ kì í tán rọ fún ọmọọba kó mọ̀ kó dáńsá. èyí ló fún òwe tán iná gbà. oṣù kọ́ mọ̀ fún ọmọ pa ọmọ rẹ̀. mo rò pé òwe tó kù ọjọ́ fún ẹjọ́. òwe tó kù wọ́n ń gbé òwe bọ̀. ẹ̀wọ̀n ìyé ọmọ kékeré dìde yójú rẹ̀ ò tó. ẹ̀wọ̀n ìyá àgbà wọ ìjókòó a rí bọ́mọ kékeré bá dìde ojú rẹ̀ ò ní tó jẹ́mọ̀. C'est que le vieillard voit ọmọ kékeré lè ní àjọ ìpè àgbà àmọ́ kò lè nà kìsà tó àgbà ò láéláé. ẹ ń pè mí jà yẹn sì rí eré ètò ìníyè. ọ̀ya ilẹ̀ dídá. ilẹ̀ ọ̀dà yín tu ẹjọ́ fún tu. ẹ bá mi sọ fún wọn pé eré yìí ajábọ̀ fún ogún ọdún sá. Irin fàájì lọ fèsì
eré ajá wọn fún ogún ọdún sá eré fàájì ní 2020 ẹ fẹ́ sọ̀dodo lẹ̀ fi ó sì wọ́n mọ̀ pé bí ìjẹ́ ọ̀bájọ̀fà sọ̀dodo àìsọ̀dodo ọ̀níjọ̀fà bọ́ fújẹ́. ọ̀gàn tó rẹ̀ ó ní yọ jẹ́ dodo náà inú ọ̀tọ́ lè sọ̀dodo. ó ní ọjà dodo. mo mú dodo yẹn sọ jáde agbóhùn fún wọn. ẹ mọ̀ pé bí irọ́ bá lọ fógún ọdún ìjọkọ̀ tòté òdodo ọ̀lẹ́bá. ìyẹn ogún ọdún ó gbóná fẹlifẹli. òwe náà ìyẹn ogún ọdún ó gbóná fẹlifẹli. ó gbóná fẹlifẹli. ìyẹn àgbàlagbà ọ̀rọ̀ ọ̀nà má sọ pé ó ti kọjá. ó tó ọbẹ̀ fẹ́ tó ń gbóná fẹlifẹli. bọ́mọ ike bá kọ iyán ọ̀nà àwọn àgbàlagbà mú jókòó wọ́n sì fòtà balẹ̀ fún. eré iyán la dé sí. bí ọmọ kékeré ọba gbọ́tàn a gbọ́ àrọ́bá sì lè bá ìtàn. bí ọmọ kékeré ọba kò bá gbọ́tàn àbí kò bá bàtàn. torí ẹnu ẹ̀ wọ́n wọ̀ ibi tí wọ́n máa ń gbọ́ ilé a bá àrọ́bá nítorí àrọ́bá sì lè bá ìtàn. ọba tẹ̀ bá rọba bí ọba jọ jòkòtò àjọjò tóbi o. bọ́mọ ọba jọ jòkòtò àjọ tóbi. ọmọ yóò bá sì níyà kí n tọ́gbẹ̀yìn. ẹ mọ̀ pé rí kò jẹ́ ìpín ejògùn tó lábọ́mọ́ wo ìpín ejògùn tó a máa fi dáná sun ejò àdáná sunlé. ọwọ́ wo gúgú ejò rẹ̀ gúgú ejò àdáná sunlé. kò sí wàhálà àwọn bí ọ̀pọ̀ yẹn mo kó wa wọn ní dẹ́ka ní lágbájá fún bá mi tán a lè fún ọ̀bẹ gé kó. kò jẹ́ rẹ́ kó àbí ẹmu yẹn mọ̀ ṣe sẹ́ àgbájọ ọwọ́ lè fún sọ́jà lẹ́bàá sọ pé èyí tẹ́ èmi tẹ́ kò ní ṣe àgbájọ ọwọ́ la fún máa sọ. ẹ ṣeun gan àlejò wa mo rò pé eré òwe yẹn funfun fún kéyìn la fún káṣí ètò sẹ́yìnlẹ̀. au niveau du proverbe que le frère vient de donner. wọ́n lé àgbájọ ọwọ́ la fún sọ àyà. donc nous devons faire toutes choses ensemble. ẹ ṣeun gan gbogbo èèyàn yọ ní àǹfààní àti wò wáyé òsán yìí. merci beaucoup pour vous qui nous avez regardé. ìpè òwe yẹn wọ́n sọ wọ́n lé àgbájọ ọwọ́ la fún sọ àyà. comme ils l'ont dit il faut faire toutes choses dans l'unité. Èdè Ànàgó Ìgbéga ń ṣiṣẹ́ pa ìdàgbàsókè àṣà àti ìṣe wọn. L'association Èdè Ànàgó Ìgbéga est en train d'œuvrer pour la promotion de la culture de notre langue. Òyìn sì jẹ́ ìlépa ẹgbẹ́ náà lè pèrè fún gbogbo àwọn ọmọ Ànàgó pátápátá. Et l'objectif de l'association, c'est que nous, les Nago, qu'on puisse se mettre ensemble, se mettre en groupe, pour qu'on puisse faire la promotion de notre langue. Nous devons faire toutes choses dans l'unité. Donc, rapprochez-vous de l'association de Nago Ìgbéga. Je prends par ce canal pour saluer les membres de l'association au champ et dans les villes. Je pense que vous allez très bien. Donc, nous allons nous arrêter là ce soir. Vous tous, merci. Vous tous, merci. Vous tous, enfants, grands, petits, merci. Et les invités aussi, merci beaucoup. À la prochaine. Au revoir.